Ẹ̀yin tèmi, ǹjẹ́ ẹ ti gbọ́ wípé actress Tóyìn Abraham òun náà ti dá ohun tí actor Mike ṣe fún un ní ojú agbo, ó ti dá padà o. Ẹ̀yin tèmi, tá a bá ní gbàgbé wípé níbi ọjọ́ bíi mélòó kan báyìí òun la rí fídíò kan èyí tó lọ rìnrìn káàkiri orí ayélujára níbi tí a ti rí actor Mike àti Tóyìn Abraham níbi film premiere Over Sabi Aunty èyí tí wọ́n ṣe níbi ọjọ́ bíi mélòó kan tí arákùnrin náà tó sì ná Tóyìn Abraham lówó. Ṣùgbọ́n nǹkan kàyéfì kan ṣẹlẹ̀ níbẹ̀ níbi tí arákùnrin yìí tó ti fẹ́ ná Tóyìn lówó. Owó tó yẹ kó ná ó fi nu ogún ojú Tóyìn. Lẹ́yìn ìgbà tó fi nu ogún ojú rẹ̀ tán, ó sì fi owó náà ó fi dá orí rẹ̀ kọjá lẹ́ẹ̀mẹ́ta kó tó di wípé ó fún Tóyìn. Gbàrà tí Tóyìn gba owó náà, Tóyìn náà ó náà jù ú sí ìta fún àwọn olórin. Ẹ̀yin tèmi, ó fi tọrọ. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa sọ̀rọ̀ wípé ohun tí actor Mike ṣe ní ojú agbo wọn ní kò bójúmu tó. Bóun ló ṣe lè fi owó dá orí Tóyìn Abraham kọjá. Eléyìí ló fà á tí àwọn èèyàn ń fà á lọ́tùn lósì, bó tilẹ̀ jẹ́ wípé actor Mike ó ti jáde láti wá fèsì sí ọ̀rọ̀ náà. Ó sì jẹ́ kí a mọ̀ wípé ìfẹ́ lásánlàsàn òun ló wà láàrin òun àti Tóyìn. Ó lóun nífẹ̀ẹ́ rẹ̀, ó lóun ò ní inú burúkú sí ẹ̀yin tèmi. Ó ní gbogbo ohun tá a rí yìí, ó ní inú òun ló dùn ládùn jù. Ẹ̀yin tèmi, ó ní kò túmọ̀ sí nǹkan kan. Ó lóun nífẹ̀ẹ́ Tóyìn Abraham. Ó ní kódà òun ó tún ná Tóyìn lówó. In tó bá wo oníkálukú òun ló lè fẹnu rẹ̀ sọ. Eléyìí gbẹnu tán lẹ́yìn ìgbà tí arákùnrin yìí èyí tó jáde láti wá ṣe fídíò láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé òun ò kí ń ṣe èèyàn burúkú. La bá tún rí arákùnrin náà, òun àti Tóyìn Abraham lórí fíìmù Over Sabi náà ní ibi tí wọ́n ti lọ ṣe meet and greet. Ẹ̀yin tèmi, la rí tóun àti Tóyìn Abraham tí wọ́n tún ń jó. Níbi tí wọ́n ti ń jó yìí láti rí Tóyìn Abraham tó fi ọwọ́ wọ́ actor Mike lẹ́kẹ̀ẹ́, gẹ́gẹ́ bóun náà ṣe fi owó wọ́ lẹ́kẹ̀ẹ́ ní ojú agbo. Lẹ́yìn ìgbà tó ṣe lè tán, òun náà sì fi ọwọ́ ó fi yí ipò, ó fi yí orí rẹ̀ po lẹ́ẹ̀mejì. Ó tilẹ̀ jẹ́ wípé owó ni arákùnrin yìí lò nígbà títẹ̀, ṣùgbọ́n Tóyìn ó lo ọwọ́. Àwọn méjèèjì wọ́n sì rẹ́rìn-ín, wọ́n fi ọ̀rọ̀ náà wọ́n fi ṣe àwàdà. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa wò wípé dájúdájú ohun tí actor Mike ṣe ní ojú agbo fún Tóyìn, wọ́n ní kò ní túmọ̀ sí nǹkan kan. Wọ́n ní eré ni àwọn méjèèjì èyí tí wọ́n jọ ń ṣe. Ẹ̀yin tèmi, eléyìí mọ̀ gbẹnu tán. Kí ni ká sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ṣé ká sọ wípé ẹni ibi ni actor Mike ni àbí èèyàn gidi? Torí gẹ́gẹ́ bí n tó sọ, ẹ̀yin tèmi, lẹ́yìn fídíò yìí òun la tún rí òun náà, òun àti Tóyìn, tí Tóyìn náà wá ṣe ohun tí ó ṣe fún un lójú agbo. Abẹ́ẹ̀rí wípé ó gbẹnu tán. Ẹ̀yin tèmi, ǹjẹ́ ti gbọ́ wípé Alhaji Wasiu Ayinde Marshal àti rí wọn papọ̀ pẹ̀lú Aláàfin Ọ̀yọ́, ìyẹn ọba Abímbọ́lá Ọ̀wọ́adé. Ẹ̀yin tèmi, níbi ìnáwó kan òun la rí Alhaji Wasiu Ayinde Marshal èyí tí wọ́n lọ kí ọba Ọ̀wọ́adé tí wọ́n sì tẹríba láti kí wọn. Ẹ̀yin tèmi, eléyìí jẹ́ kàyéfì torí wípé Alhaji Ayinde Wasiu Marshal èyí tá a mọ̀ wọn ò kí ń tẹríba fún ẹnikẹ́ni o. Kódà gẹ́gẹ́ bí n tá a gbọ́, wọ́n ní oyè tí wọ́n jẹ, wọ́n ní wọn ò gbọdọ̀ tẹríba fún ẹnikẹ́ni, ṣùgbọ́n a rí wọn níbi tí wọ́n ti tẹríba fún Aláàfin Ọ̀yọ́, ìyẹn ọba Abímbọ́lá Ọ̀wọ́adé tí inú wọn sì ń dùn. Bẹ́ẹ̀ náà la rí ìyàwó wọn ní ẹ̀gbẹ́ wọn tí ìyàwó náà ń rẹ́rìn músẹ́, tí wọ́n sì ń rẹ́rìn tí wọ́n ń rẹ́rìn. Ẹ̀yin tèmi, inú wọn dùn ní ọba tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún Alhaji Wasiu Ayinde Marshal. Ẹ̀yin tèmi, ṣe la gbọ́ wípé lórí ọ̀rọ̀ ọba ipò Àwùjalẹ̀ èyí tí Alhaji Wasiu Ayinde èyí tí wọ́n fẹ́ jẹ, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sì ń takò wọ́n wípé àníṣe wọn ò ní jọba yìí. Ẹ̀yin tèmi, eléyìí mọ̀ gbẹnu tán. Ó lárí àwọn kan tí wọ́n jáde, wọ́n ní ẹni tó lè fi àṣẹ sí pé kí Alhaji Wasiu Ayinde Marshal kí wọ́n jẹ ipò ọba yìí, èyí tí wọ́n lè fún wọn ní automatic pass wípé
tí wọ́n lè fi òǹtẹ̀ jàn tí ò sì sẹ́nikẹ́ni tó lè yí padà. Wọ́n ní àyàfi Aláàfin Ọ̀yọ́ ìyẹn ọba Abímbọ́lá Ọ̀wọ́adé. Eléyìí ló fà á tí àwọn èèyàn fi ń sọ̀rọ̀ nígbà tí wọ́n rí àwọn méjèèjì papọ̀ wípé àdúrà ti gbà. Wọ́n ní Alhaji Wasiu Ayinde Marshal wọ́n ní wọ́n ti dórí oyè. Wọ́n ní kódà láì tiẹ̀ dìbò wọ́n ní wọ́n ti wọlé o. Wọ́n ní torí wípé nínú fídíò yìí àríbi tí ọba Ọ̀wọ́adé èyí tí wọ́n sì ń ṣàdúrà fún Alhaji Wasiu Ayinde tí àwọn méjèèjì tí wọ́n sì jọ ń sọ̀rọ̀. Eléyìí ló fà á tí àwọn èèyàn fi ń sọ wípé pẹ̀lú àdúrà táwọn gbọ́ tí ọba èyí tó gbà fún wọn dájúdájú wọ́n ti dé ipò Àwùjalẹ̀ èyí tí wọ́n fẹ́ jẹ. Ẹ̀yin tèmi àbẹ́ẹ̀rí wípé eléyìí gbẹnu tán eléyìí tó ń lẹ́tìkẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí fídíò ọ̀hún èyí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí. Alhaji Wasiu Ayinde Marshal òun lè rí yìí àti Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Ọ̀wọ́adé pẹ̀lú ìyàwó wọn ní orí ìjókòó. Ẹ̀yin tèmi kí ni ká sọ sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Ṣé ká sọ wípé láì tí ìdìbò lóòótọ́ Alhaji Wasiu Ayinde Marshal wọ́n ti di ọba Àwùjalẹ̀. Ẹ̀yin tèmi gẹ́gẹ́ bí ó ṣe ń lọ èyí tá à ń rí yìí àbí ká sọ wípé bóyá àwọn èèyàn kàn ń sọ lásán ni. Kí ni tí ẹ̀yin náà rò lórí fídíò èyí tẹ́ rí yìí? Gbogbo ìdáhùn yín fi sí orí comment section. Jẹ́ ká jọ sọ, jẹ́ ká jọ jọ́. Ǹjẹ́ ká sọ wípé Alhaji Wasiu Ayinde Marshal wọ́n ti di ọba Àwùjalẹ̀ pẹ̀lú fídíò èyí tá a rí yìí àti pẹ̀lú àdúrà èyí tí Aláàfin Ọ̀yọ́ èyí tí wọ́n ti ṣe fún wọn. Àní ẹ fi gbogbo ìdáhùn yín fi sí orí comment section. Jẹ́ ká jọ sọ, jẹ́ ká jọ jọ́ gẹ́gẹ́ bí ìṣe wa. Tó bá ṣe ìgbà àkọ́kọ́ ní èyí tí ẹ̀yin ṣe alábàápàdé fídíò wa, ẹ má gbàgbé láti subscribe sí orí page wa. Gbogbo bá a bá ṣe ń jọ àwọn videos wa, ẹ máa bá wa comment, ẹ máa bá wa like, kí ẹ sì máa bá wa share. Ire o.